Adéwálé Ọmọníyì ó ti dé ẹni tí à ń fẹ́ kẹ́dìgbò fún. ẹ wo ẹni tí a ń retí látàárọ̀ ọ̀hún ló ti dé yẹn ló bá wù yí. This is the way I wanted to be. 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 Hey, I want to be a governor. Hey, I want to be a governor. This is the way. ANRP, Abundant Nigeria, Jerry kí n tó débí yìí. Ìròyìn kan ni mo kọ́kọ́ gbọ́ nípa àwa ọmọ Ìléṣe. Wọ́n ní àwa ọmọ Ìléṣe pé a máa ń jó gan. Èmi ò dẹ̀ tí ì rí àpẹẹrẹ ijó yẹn níbí yìí. DJ mi fún wa lórí. Ever dynamic Nigerian students, ever progressive Nigerian students. Mo kí ẹ̀yin ọmọ iléèwé, great Nigerian students. Ṣẹ̀rí bó ṣe yẹ kó rí kọ́ nìyẹn. Ṣẹ̀rí as a student, ó yẹ ká wà proud of being a student. Tẹ́ bá gbọ́ great Nigerian student ẹ máa dìde ní great Nigerian student, greatest of the greatest of the greatest Nigerian student, greatest gbogbo, greatest gbigbi, greatest gbagba. Kulu tẹ́ǹpà. Ṣé mọ̀ pé látàárọ̀ bí ẹnìkan bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń play orin kan bẹ̀ yẹn wọ́n á ní ANRP tiwantiwa Adéwálé Ọmọníyì ara wa ni. Ṣé rí ara wa ni yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ so that a lè jọ yé gbogbo wa. Ẹ rí pé wà tí n fẹ́ dìde mo bọ́ agbádá dànù nítorí wọ́n ní aṣọ ń bẹ lọ́rùn èèyàn là ń pè ní sójà tó bá bọ́ṣọ tán àti dì kankan náà. Ẹ rí pé mo ṣe dúró yìí ní ìsìn ẹ rí pé kò sí yàtọ̀ ara wa ni. Ta ló ní PVC ń bí yìí? Ta ló ní PVC ń bí yìí? Ǹjẹ́ amọ̀túnmọ̀ PVC yẹn? Ẹ jẹ́ ìṣàlàyé ẹ̀. Voters card kan náà ń pè o. Ṣé rí òyìnbó gbọ́n gan? Ṣé mọ̀ pé tí ìyàwó ọkọ bá wà tó bá fẹ́yàwó méjì tọmọ ẹnìkan tó bá ń ṣoríire ju ọmọ ẹnìkan lọ wọn á nó láìsí kí ẹ àbí bẹ́ẹ̀ kọ́ kíní ìdí wá ń di rògbòdìyàn lọ́tún lọ́sìn. Àwọn òyìnbó wá wò pé ókè ẹnìkan ò lè láìsí kí ẹnìkan mọ́ wọ́n wá bá a pa gbogbo àìsíkí yẹn pọ̀ sínú ìwé pélébé
tó ń pè níwèé ìdìbò yẹn wọ́n wá gbélé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ pé gba àìsíkí ẹ téèyàn kan bá wá tó bá ní ta PVC ẹ fún wa kí ló ń sọ yẹn o ta àìsíkí ẹ ṣẹ́yìn fẹ́ ta àìsíkí yín èmi kàn ti takọ̀ òṣìṣẹ́ pé mi ò ní ta àìsíkí mi láyé mi ṣé ẹ má ta síra yín ẹ jẹ́ ká ta sílẹ̀ ẹlẹ́gbà yẹn akọjá ń bì kan wọ́n á ń plé orin kan wọ́n ní báyìí kọ́ ni yóò máa rí lọ ó dàbí pé orin àwọn onígbàgbọ́ ni tí a bá fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ opportunity fún wa rèé ní 2019 láti make change yẹn ní 2019 ìwọ tó bá fẹ́ ká yípadà rere bá ilé ìdílé ẹ̀kọ́ bá mi nawọ́ sókè báyìí bá dẹ̀ ṣe nawọ́ sókè yẹn àṣẹ ti gùn ẹ jẹ́ ká náà tiẹ̀ gbá research díẹ̀díẹ̀ lórí àwọn tá a fẹ́ dìbò fún èèyàn kan wà ní ẹgbẹ́ kan kò ṣe dáadáa ó fẹ́ ẹgbẹ́ yẹn lẹ̀ nítorí wọn fún ní kinní kan ó lọ sẹ́gbẹ́ míì ṣé ẹgbẹ́ míì tó lọ yẹn ó sọ ọ́ dèèyàn titun náà kò sọ ọ́ dèèyàn titun but tá a bá rí olóòótọ́ tó jẹ́ pé a mọ̀ pé òkè plan tó ní fún ìlú yìí àyípadà rere máa bá wa ni tó máa ń sọ̀rọ̀ àyípadà rere kí làwọn àyípadà rere hospital àwọn nǹkan kéékèèké ṣe ìwòsàn ọ̀fẹ́ because eléyìí tí yẹn gan ń ṣe nínú láìfù wa ọ̀nà lójóhun ni because ó lè gbé ó lè gbà ní ìgbà tó bá ṣe gbogbo ọgbọ̀n ọdún ṣiṣẹ́ táìsàn ráńpẹ́ bá ta léèyàn wà lọ hospital wọn á ní kókó wá deposit 200-300,000 ó fẹ́ rán ọmọ lọ sílé ìwé olùwẹ̀ invest lórí ọmọ tó jáde ọmọ fẹ́ ṣèkómọ ó fẹ́ marry òbí ló fẹ́yàwó fọ́mọ ó bímọ òbí ló ṣèkómọ ara ọmọ òtún yá òbí náà ló tún gbọ́ gbogbo bùkátà yìí nǹkan tó ń jẹ́ kí àwọn màmá wa tí a fi ń sọ wọ́n di arúgbó ọ̀sán gan nìyẹn. ANRP tiwantiwa ẹgbẹ́ tó fi ìmọ̀ ṣọ̀kan ẹgbẹ́ olóríire.